a kú dédé àsìkò yìí, a kú ìsinmi òpin ọ̀sẹ̀. Àdúrà gbogbo wa ni ó gbà láṣẹ Elédùà, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li TV. Lónìí tí ṣọjọ́ Sátidé àbámẹ́ta tó kẹ́yìn sí ọ̀sẹ̀, ọjọ́ kejìdínlógún nínú oṣù karùn-ún ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń padà bọ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà tó tún jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ oyè tó díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP nínú ètò ìbò gbogbogbò èyí tó wáyé lọ́dún 2023, Àtíkù Abubakar ló ti sọ̀rọ̀ bóde o wípé òun ṣetán báyìí láti ṣe àtìlẹ́yìn fún Peter Obi tó bá tún jáde wípé òun yóò díje dupò ààrẹ ní ọdún 2027. Ó ní ṣùgbọ́n kankan tó wà ńbẹ̀ ní wípé ó gbọ́dọ̀ ní òǹtẹ̀ ẹgbẹ́ òṣèlú PDP àti ẹgbẹ́ òṣèlú rẹ̀ nínú àti wípé tí wọ́n bá gbé sí ìsọ̀rí igun eléyìí tí wọ́n fi ń pín láti apá gúúsù ìlà oòrùn, ó ní tó bá jẹ́ ibẹ̀ ni wọ́n ti fa Peter Obi sílẹ̀ tóun náà sì sọ wípé òun ṣetán, òun nífẹ̀ẹ́ láti díje dupò ààrẹ ní ọdún 2027 tí gbogbo àwọn àgbà ẹgbẹ́ ọ̀hún tí wọ́n sì fọwọ́ sí o. Ó lóun ṣetán o gẹ́gẹ́ bí Àtíkù Abubakar tóun jẹ́. Ó ní òun yóò sa gbogbo ipá àti agbára àtìlẹ́yìn tóun yóò rí dájú wípé yóò gbé ẹgbẹ́ òṣèlú ọ̀hún wọlé àti ọmọoyè wọn tí í ṣe Peter Obi lòun yóò sà o. Àtíkù Abubakar ní pẹ̀lú bí nǹkan ti ń lọ yìí, ó ní àjọṣepọ̀ tó dánmọ́rán ló ti wà láàrin ẹgbẹ́ òṣèlú Labour Party àti ẹgbẹ́ òṣèlú PDP lójúnà láti lè jáde wípé nínú ètò ìbò ọdún 2027 wọ́n ja ogun ọ̀hún lájàyẹ̀ láti gbàgbára kúrò lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú APC èyí tó ń darí orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ báyìí. Àtíkù Abubakar ní kí wọ́n má rí òun o gẹ́gẹ́ bí alátakò rere bí kò ṣe wípé ibi tí nǹkan yóò ti dá o òun lòun wá, ibẹ̀ lòun sì wà láti lè rí dájú wípé ẹ̀kọ́ ó ṣojú mímu lọ́nà ìrọ̀rùn fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pátápátá. Ó ní ọdún 2027, ó ní ipá àti agbára tọ́nà ń bá fún òun lòun yóò sà láti fi ṣe àtìlẹ́yìn fún Peter Obi níwọ̀ngbà tí ẹgbẹ́ òṣèlú bá ti fà á sílẹ̀ tóun tìká lára rẹ̀ sì sọ wípé òun ṣetán, òun nífẹ̀ẹ́ láti díje dupò ààrẹ, òun yóò tì lẹ́yìn kó lè jáwé olúborí nínú ètò ìbò ọ̀hún. Alákòóso fún ọ̀rọ̀ ojú omi ní orílẹ̀-èdè wa Nàìjíríà tó ti fìgbà kan jẹ́ gómìnà àná ní ìpínlẹ̀ Ọ̀ṣun, Adégbóyèga Oyètọ́lá o, òun màlúù ló ti sọ̀rọ̀ bóde o nílùú Òṣogbo tí ṣolúlu ìpínlẹ̀ Ọ̀ṣun eyín nínú ọ̀sẹ̀ tá a wà yìí wípé pẹ̀lú bí nǹkan ti ń lọ yìí, ó ní ó gba gbogbo ẹnu òun láti sọ wípé kò sóhun tí ń jẹ́ ẹgbẹ́ òṣèlú PDP mọ́ ò ní ìpínlẹ̀ Ọ̀ṣun, wípé ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ti wọ oko ìparun, orúkọ wọn sì ti parẹ́ kúrò nínú àkọọ́lẹ̀ àwọn ẹgbẹ́ òṣèlú tó lórúkọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Gbóyèga Oyètọ́lá tó sọ ọ̀rọ̀ náà lásìkò eléyìí tí wọ́n kí àwọn ògbóǹtarìgì kan èyí tó darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP nílùú Òṣogbo níbi àpèjẹ ọ̀hún tí wọ́n ṣe, èyí tí ìpàdé náà tó làmìlaka o nílùú Òṣogbo ló ti sọ̀rọ̀ ń bóde o. Níbẹ̀ ni ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n ti ń kí ẹni tó ti fìgbà kan jẹ́ igbákejì alága gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú PDP lórílẹ̀‐èdè yìí, eyín Shuaib Oyèdòkun àti ọ̀kan nínú àwọn ọmọ oyè eléyìí tí ìbò abẹ́lé ti ẹgbẹ́ òṣèlú PDP jákulẹ̀ láti díje dupò gómìnà nílùú Ọ̀ṣun lọ́hùn-ún, eyín Dọ̀tun Babáyẹmí pẹ̀lú àwọn ìsọ̀rùngbé wọn tí wọ́n kí wọn káàbọ̀ sínú ẹgbẹ́ òṣèlú APC. Níbẹ̀ ni Oyètọ́lá ti sọ wípé kò sí nǹkan tó kù mọ́, wípé àwọn ògbóǹtarìgì
tó di ẹgbẹ́ òṣèlú PDP mú ni wọ́n ti kúrò yìí tí wọ́n sì ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Ó ní ó gba gbogbo ẹnu òun láti sọ wípé ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó ti di ẹgbẹ́ òṣèlú àná, wọ́n sì ti kú yányán tí wọ́n ní ilẹ̀ mọ́ láti fi ẹsẹ̀ dúró sórí rẹ̀. Lákòótán nínú ọ̀rọ̀ Oyètọ́lá ó kí gbogbo àwọn ènìyàn òun tó darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC èyí tí wọ́n kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP káàbọ̀, wípé wọ́n ríbi tó dé sí àsìkò tó sì yẹ wọ́n yìí ìní wọ́n dé sí gẹ́gẹ́ bí Oyètọ́lá ti sọ̀rọ̀ náà. Kí Ọlọ́run ọba àánú dákun dábọ̀ kó máa fi ìṣọ́ rẹ̀ ṣọ́ wa ní ìṣẹ̀lẹ̀ jàǹbá ọkọ̀ kan ló ṣẹlẹ̀ lówùúrọ̀ kùtùkùtù òní tí ṣe ọjọ́ sátidé ọjọ́ 22 nínú oṣù karùn-ún ọdún 2024. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ jàǹbá ọ̀hún tó wáyé ní ibùdókọ̀ Ìbàfò ní ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódè ní ìpínlẹ̀ Ògùn lójú òpópónà márosẹ̀ ìlú Èkó sí Ìbàdàn. Wọ́n ní nǹkan bíi aago 6 ìdájí òní ó kù ìṣẹ́jú béléjà ni wọ́n ní ọkọ̀ BRT aláwọ̀ búlù eléyìí tó wà ní ibùdó níbi tó ti ń pe àwọn èrò sínú ọkọ̀ ní ọkọ̀ tírọ̀kì àjàgbé eléjò tó kún fún màálù fọ́fọ́ ìyìn tó ń bọ̀, èyí tí ó jẹ́ pé ọkọ̀ ọ̀hún ọ̀nà Èkó ń ló mórílẹ̀ tó sì lọ kọlu ọkọ̀ BRT náà ní ibi tí àwọn ènìyàn tí wọ́n ti fi ara pa nínú ìṣẹ̀lẹ̀ jàǹbá náà. Gbogbo akitiyan láti bá àwọn ọlọ́pàá sọ̀rọ̀ àti àwọn ẹ̀ṣọ́ aláàbòjú pópó FRSC ló já sí pàbó wípé àwọn ọlọ́pàá àti àwọn FRSC tó wà ń bẹ̀ wọ́n ní àwọn ò láǹfààní àti ẹ̀tọ́ láti sọ̀rọ̀ yàtọ̀ sí àwọn tó jẹ́ alukoro àwọn àjọ méjèèjì yìí nìkan ló lè sọ̀rọ̀. Ṣùgbọ́n nínú àwọn ṣojú mi kòró kan ṣe lálàyé wípé ọkọ̀ BRT náà ló páàkì tó ń pe èrò sínú ọkọ̀ kó tó di pé ọkọ̀ àjàgbé tó kó màálù náà ó lọ larí mọ́ ọkọ̀ ọ̀hún níbi tí ìjánu ọkọ̀ ọ̀hún eléyìí tó daṣẹ́lẹ̀ tó sì mú ọkọ̀ màálù tírọ̀kì náà kó lọ sẹ́rí mọ́ ọkọ̀ BRT èyí tó dúró jẹ́jẹ́ tó ń pèrò sọ́kọ̀ ní ibùdókọ̀ ní Ìbàfò. Wọ́n ní yàtọ̀ sí èyí àwọn ṣọ́ọ̀bù kéréje tí wọ́n ti ń ta nǹkan lẹ́bàá ọ̀nà ní ọkọ̀ àjàgbé tó kó màálù náà ló kọlù tó sì bàjẹ́ ṣùgbọ́n wọ́n ní kò sí ẹnikẹ́ni tó kù bí kò ṣe wípé àwọn èèyàn ló fara pa nínú ìṣẹ̀lẹ̀ jàǹbá ọ̀hún tí wọ́n sì ti gbé àwọn èèyàn náà lọ fún ilé ìwòsàn fún ìtọ́jú èyí tó péye. látijọ́ aláyé ti dáyé lọ́kọ tí ń sọ lówó orí aya tájọṣepọ̀ wọn sì jẹ́ gbádùn òun fa ìfẹ́. tẹ́rẹ̀ ìgbádùn lọ́kọláya bá ti ń bọ́ ságídé kásáyàn ò fàǹfẹ́ láàrin wọn dòní yọ̀bẹ̀kẹ́ tọkọ ò lè gòkè lọ́wọ́ déré tọkọ wa ń ṣe súkẹ́súkẹ́ lórí aya Orísun ló yẹ ká padà sí ká tọ́jú ara wa pẹ̀lú S2 Herbal Bitters fátẹ̀ kan lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ká kó lẹ́gbẹ́ àwọn tí ń bẹ̀bẹ̀ fàyà lórí ibùsùn. S2 Herbal Bitters 100% herbal tí ò lọ́tí kankan nínú pẹ̀lú oúnjẹ NAFDAC. S2 Herbal Bitters ilé-iṣẹ́ S2 Ultimate Holistic Spiritual Herbal Remedy International Limited ló ṣe 002 Park Street First Avance Junction Ọ̀lẹ́yọ̀ Ìbàdàn Ọ̀yọ́ State. Ó wà lọ́pọ̀ yanturu ní 1825 Olúyọ̀lé Shopping Complex New Garage Ìbàdàn. ẹ ti lè rí rà ní Lasorat Royal Plaza Asunlẹ̀ Junction off Akala Express Ìbàdàn Ọ̀yọ́ State. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí tàbí tẹ́yìn gan bá fẹ́ jẹ́ alágbàtà fún wa ẹ pè tàbí ká WhatsApp wa lórí +234 704 079 0153 tàbí ká kàn sí +234 806 400 0204. Bákan náà ni ẹ lè kàn sí abroad line wa lórí +353 894 982 845. ẹ mọ́ gbàgbé wípé ìlera lóògùn ọrọ̀ tó fi já sí wípé ẹ ti lè kàn sí iléeṣẹ́ S2 Herbal Mixture fún ìtọ́jú àwọn àìsàn míì lóníran bíi ìfúnpá gíga, diabetes, low sperm count, ìdákọ́lẹ̀, arthritis, bone fat, blood cleansing, rheumatism, infertility àti èyíkéyìí àìsàn tó bá ń bá yín fúnra nínú ara. S2 Herbal Bitters ó dára fún ìgbádùn ọkùnrin àtobìnrin. Ilé-iṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ìmà ni wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí lórí àwọn ènìyàn kan tí wọ́n fi ọwọ́ òfin mú tó jẹ́ òṣìṣẹ́ ilé ìwòsàn kan. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde láti ilé-iṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara, wọ́n ní àwọn ènìyàn márùn kan ni wọ́n ti fi ọwọ́ òfin mú báyìí
látàrí ibi ọmọ tuntun òòjọ́ kan èyí tí wọ́n ló dédé di àwátì bí ohun náà bẹ̀ eléyìí tó pòórá o. wọ́n ní ọjọ́ àìkú Sunday tó kọjá yìí wọ́n ní ìyá kan èyí tó jẹ́ olùkọ́ eléyìí tó bímọ. ìyá náà tán ni ó jẹ́ olùkọ́ o nílé ẹ̀kọ́ gíga ti girama èyí tó jẹ́ ti ìjọba èyí tó wà ní Ọ̀rọ̀tà eyín ní odò ọwá o. ni wọ́n ní ìyá náà ó ti ń kọ́ àwọn èèyàn ó ti ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ èyí tó sì lóyún tó bímọ sí ilé ìwòsàn èyí tí wọ́n ní ó wà ní Ìlọ́fà ní ìjọba ìbílẹ̀ Òkè-Ẹ̀rọ̀ ní ìpínlẹ̀ Kwara lọ́hùn-ún ni wọ́n ní ilé ìwòsàn náà wà èyí tí wọ́n pè ní ilé ìwòsàn Cottage èyí tó ní ó wà ní Òkè-Ẹ̀rọ̀. ilé ìwòsàn yìí ni wọ́n ní arábìnrin náà arábìnrin Williams ó bímọ sí o tó sì jẹ́ wípé sí ìyàlẹ́nu wọ́n ní ìgbà tí wọ́n ń béèrè ibi ọmọ ni wọ́n ní àti dókítà tó fi mọ́ àwọn nọ́ọ̀sì wọn ò rí ibi ọmọ ọ̀hún gbé jáde o tó túmọ̀ sí wípé wọ́n ti da owó rú lórí ibi ọmọ náà kó tó di pé wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún tó iléeṣẹ́ ọlọ́pàá létí o tí wọ́n ti mú dókítà kan àti àwọn nọ́ọ̀sì mẹ́ta tó fi mọ́ ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn náà tí àpapọ̀ wọn tó ń lọ 5 ni wọ́n ní wọ́n ti wà lágọ̀ọ́ ọlọ́pàá ìwádìí láti wá ṣàlàyé ibi tí ibi ọmọ ọ̀hún tó wà kí wọ́n lè mọ ibi tí wọ́n kájú ẹjọ́ ọ̀hún sọ o. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara wá fi dá ìyá ọmọ ọ̀hún lójú o wípé àwọn yóò rí dájú wọ́n tanná láti mọ òkùnkùn tó ṣú kí wọ́n tanná sí lórí ibi ọmọ ọ̀hún ibi ọmọ tuntun òòjọ́ èyí tó pòórá nílé ìwòsàn Cottage ní ìpínlẹ̀ Kwara. lákòótán nínú ìròyìn wa fún tòní bàbá olóògbé akọrin tàkasùfèènì Joseph Alọ́ba èyí tí ṣe bàbá sí ìlérí olúwa Alọ́ba tí gbogbo èèyàn mọ̀ sí Mohbad bàbá rẹ̀ ti sọ̀rọ̀ jáde wípé ní ìgbà ayé ọmọ òun Mohbad ló ti sọ di mímọ̀ wípé àjọṣepọ̀ ẹ̀kan ṣo péré o ló wà láàrin Mohbad àti ìyàwó rẹ̀ Wùnmí lẹ́yìn àjọṣepọ̀ ẹ̀kan ṣo yìí ni wọ́n ní Wùnmí tí ṣe ìyàwó Mohbad ó pe Mohbad lórí aago kó tó di pé wá bá nílé wípé àjọṣepọ̀ ẹ̀kan ṣo tí àwọn ṣe nígbà náà ó ti di oyún èyí tí wọ́n fi bí Liam tí ṣe ọmọ Mohbad. ní báyìí ni bàbá Mohbad ti sọ̀rọ̀ bóde nínú fọ́nrán kan èyí tó gbé ohùn bàbá Mohbad jáde níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lórí ìkànnì TikTok tí ṣe ayélujára ní bàbá Mohbad ti sọ̀rọ̀ wípé dájúdájú o pẹ̀lú gbólóhùn yìí fi hàn wípé kì í ṣolóògbé ọmọ òun Mohbad ló ní ọmọkùnrin kékeré ní Liam tí Wùnmí bí fún nítorí wípé ẹ̀ẹ̀kan ṣo péré ní ìbásùn alájọṣepọ̀ ló wà láàrin Wùnmí àti Mohbad èyí tí Wùnmí fi sọ wípé òun ti ní oyún o fún Mohbad ó nítorí wípé Mohbad jẹ́ gbajúgbajà tó sì jẹ́ olóògùn àti olókìkí ọmọ ni Wùnmí fẹ́ ti ọmọ àdèmọ́ lọ́rùn ó ní pẹ̀lú bí nǹkan ti ń lọ yìí àyẹ̀wò DNA ni ó padà sọ òkókódóró ọ̀rọ̀ ọ̀hún. bákan náà ni bàbá Mohbad tún tẹnu mọ́ wípé ní ìgbà tí wọ́n ní ọmọ òun Mohbad kú kóhun tó débẹ̀ ó ní àwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n ti fá irun orí Mohbad kí wọ́n bá òun béèrè lọ́wọ́ àwọn ọ̀rẹ́ ọmọ òun níbo tí wọ́n kó irun orí rẹ̀ sí àti wípé kí lohun tí wọ́n rí lọ́bẹ̀ láti wàrú ọwọ́ tí wọ́n ṣíwájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀dẹ́ ò tí wọ́n fá orí ọmọ òun lẹ́yìn òun kóhun tó débẹ̀. wọ̀nyí ni àwọn ọ̀rọ̀ tó ti ẹnu bàbá Mohbad jáde lórí fọ́nrán ọ̀hún tó fi ohùn bàbá Mohbad àti àwòrán rẹ̀ tó fi hàn èyí tí wọ́n ti ń béèrè ọ̀rọ̀ lẹ́nu rẹ̀. tó ẹ̀yin ará ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ fún tòní tí í ṣe ọjọ́ sátidé tó kẹ́yìn sọ́sẹ̀ títí dìgbà míì tẹ́tùmọ̀ aláǹfààní láti gbọ́tun ròyìn míì mo gbà á ládùúrà wípé ilé ò ní lé wa ọ̀nà nínà wá ojú wa ò ní ríbi bẹ́ẹ̀ sí ní tiwa ò ní gbọ́bi láṣẹ lédùá àmín. Fúnmi Adélúgà lẹni tó mú ròyìn wá sí ojú amóhùnmáwòrán yín ẹ ṣeun gan ni o. ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò
lóòrèkóòrè.